APC Ọ̀ṣun ẹ kú àmójúbà Adeleke o. Láìpẹ́ láìjìnà Gómìnà Adeleke yóò kó ẹrù ẹ̀ jáde nínú ilé PDP yóò sì gba inú APC lọ. Nígbà tí a kọ́kọ́ ṣàlàyé ọ̀rọ̀ yìí níjọ́sí tí a tú bí ètò òṣèlú ìpínlẹ̀ Ọ̀ṣun ti ń lọ yẹ́bẹ́yẹ́bẹ́ wò, àwọn kan kà á sí àsọdùn tàbí ojú òun tó lásán. Àmọ́ níbi tí ọ̀rọ̀ náà dé dúró báyìí, àfi bí ìgbà tí ìmàlẹ́ sọ̀rọ̀ tí òjò kù o tó ní Ọlọ́run ṣẹ̀rí òun. Kò sí kinní kan tí yóò tún ṣẹlẹ̀ mọ́. Wọ́n ti kọ ọ́ lórin, wọ́n sọ ọ́ lọ́rọ̀. Gómìnà Ademola Adeleke ti di gbádàgbọ́n, ó ti kó gbogbo ẹrù ẹ̀ báyìí. Àfi bí obìnrin tó ń relé ọkọ ẹ̀, ayẹyẹ ńlá ni wọn yóò fi sìn ín délé ọkọ. Kinní kan wà nínú ọ̀rọ̀ Adeleke yìí tó mú ìyanu dání ṣá o. Ìyẹn náà ni pé ọ̀rọ̀ rẹ̀ kò yàtọ̀ sí bí ìgbà tí Adélébọ̀, ìyẹn ìyàwó tó ti lọ́kọ kan tẹ́lẹ̀, ń fọkọ ẹ̀ sílẹ̀ tó ń kó lọ sílé ọkọ tuntun. Kò yẹ kí inú àwọn ẹbí ọkọ tó ti fẹ́ kó kúrò dùn. Àmọ́ tí Adeleke kò rí bẹ́ẹ̀ o. Àwọn ọkọ àti ẹbí ẹ̀ ló jókòó tí wọ́n ní inú àwọn dùn bó ti ń lọ síbi tó fẹ́ lọ yìí. Kódà àwọn yóò tẹ̀lé bó bá ń lọ. Bẹ́ẹ̀ làwọn tó ń lọ bá náà ń dáná ijó, wọ́n ní àríyá làwọn yóò fi pàdé ẹ̀. Bí ọ̀rọ̀ náà kò bá yé yín dáadáa báyìí ni. Àwọn apàṣẹ ẹgbẹ́ PDP lọ́sùn, ìgbìmọ̀ tó ní ẹgbẹ́ náà ní ìpínlẹ̀ náà pàdé lọ́jọ́ àbámẹ́ta sátidé. Kò sì sí ẹnìkan tó jẹ́ èèyàn pàtàkì nínú ìgbìmọ̀ náà tí kò sí níbẹ̀. Kò sì sí ohun tí wọ́n wá ṣe ju pé wọ́n wá fàṣẹ sí i fún Adeleke pé kó máa lọ. Gbogbo ibi tó bá ń lọ làwọn faramọ́. Àwọn yóò sì tẹ̀lé e lọ, kódà kó ṣe inú APC ni. Níbi ìpàdé yìí, alága ẹgbẹ́ PDP lọ́sùn Sunday Bísí wà níbẹ̀ o. Bẹ́ẹ̀ sì ni Kamarudeen Ajíṣafẹ́ tí í ṣe igbákejì alága PDP lápapọ̀ fún ilẹ̀ Yorùbá. Bẹ́ẹ̀ náà ni igbákejì gómìnà Kọ́lá Adéwùsì, akọ̀wé ìjọba ìpínlẹ̀ Ọ̀ṣun Teslim Ìgbàláyé àti olórí àwọn òṣìṣẹ́ ní ọ́fíìsì gómìnà Kasim Akínlẹ́yẹ. Bákan náà ni àwọn aṣòfin, olórí àwọn ọmọ ẹgbẹ́ tó kéré jùlọ nílé ìgbìmọ̀ aṣòfin àgbà Lérè Oyèwùnmí, àwọn aṣojúṣòfin nílé ìgbìmọ̀ kékeré House of Representatives Clement Ọlọ́runwà, Bámidélé Salam àti Taofik Ajílẹ̀ṣọ̀rọ̀. Bẹ́ẹ̀ sì ni alága ilé ìgbìmọ̀ aṣòfin ìpínlẹ̀ Ọ̀ṣun fúnra ẹ̀ Adéwálé Ẹgbẹ́dùn àti igbákejì ẹ̀ Ìréyọdé Òyewùsì. Àwọn àgbà májèó bàjẹ́ tó wà níkàlẹ̀ ní ọmọ ọba Ọlágúnsóyè Òyìnlọ́lá, gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun tẹ́lẹ̀, àti sẹ́nẹ́tọ̀ Olúwọlé Àlàbí. Gẹ́gẹ́ bí òwe Òyìnlọ́lá fúnra ẹ̀, nígbà tí a bá ti mú ṣàkọ̀tún tí a mú ṣàkòsì, ìṣàkóṣà ló tún kù nílẹ̀ o. Èyí ni pé kò sí ẹnìkan tó lẹ́nu nínú ọ̀rọ̀ PDP ní ìpínlẹ̀ Ọ̀ṣun tí kò sí nípàdé náà tí wọ́n ṣe nílé ìjọba l'Óṣogbo. Níbi ìpàdé yìí ni Adeleke ti ṣàlàyé ibi tí òun ń lọ àti ìdí tó fi di dandan kí wọ́n wà ní APC, ẹgbẹ́ tó jẹ́ ti ààrẹ Bọ́lá Tinubu. Ṣé tí ò bá nídìí obìnrin kì í jẹ́ kúmólú? Ilé tí obìnrin bá ti ń jẹ́ kúmólú, a jẹ́ pé ikú ti mú akin ọkùnrin ilé wọn lọ ni. Àlàyé tí wọ́n ní Adeleke ṣe fún àwọn àgbààgbà ẹgbẹ́ PDP yìí ni pé níbi tí nǹkan dé dúró báyìí o, tí àwọn ẹ̀yà Haúsá ń gbógun ti ààrẹ, tí àwọn ẹ̀yà Ìgbò náà ń gbógun tì í, kò ní dáa kó wá jẹ́ ìpínlẹ̀ Ọ̀ṣun ni yóò dúró bí alátakò tí wọn yóò sì pín ìbò ibẹ̀ sí yẹlẹyẹlẹ. Ó sọ fún wọn pé gbogbo ìbò tí wọ́n bá fẹ́ dì lọ́ṣùn gbọ́dọ̀ jẹ́ ti Tinubu. Bí àwọn ò bá sì sí nínú ẹgbẹ́ kan náà, ó lè ṣòro pé kí àwọn jọ ṣiṣẹ́ pọ̀. Òfú wò ó, ìwòrì wò ó, ohun tá a bá dìjọ wò gígùn ní gún ni. Gbogbo àwọn tí wọ́n wà níbẹ̀ ni wọ́n fọwọ́ sí i fún un pé èrò dáadáa ló ní o, àti pé níta wọn, àwọn ò lòdì sí ìrìn ẹsẹ̀ yìí. Ibi yòówù tó bá sì fẹ́ lọ, àwọn jọ ń lọ ni. Èyí tó túmọ̀ sí pé ọ̀pọ̀ àwọn apàṣẹ PDP ìpínlẹ̀ Ọ̀ṣun ni yóò tẹ̀lé Adeleke lọ. Ohun tí Adélébọ̀ ìyàwó ṣe di ẹni tí àwọn èèyàn ọkọ ẹ̀ ń sìn relé ọkọ tuntun nìyẹn o. Àmọ́ ibi tí Adeleke ń lọ gan, ìyẹn nílé ọkọ ẹ̀ tuntun yìí, ọ̀rọ̀ náà sọ sáwọn lẹ́nu, ó tún buyọ̀ sí ni o. Ṣé inú ẹni méjì kì í dùn sí òkú ewúrẹ́? Bí inú ẹni tó bá fẹ́ gbé ewúrẹ́ ní gífà bá ń dùn, inú ẹni tó lòkú ewúrẹ́ kò lè dùn. Owó ló ṣàfihàn. Àwọn APC Ọ̀ṣun kò mọ̀ bí kí wọ́n máa jó ni, wọn kò mọ̀ bí kí wọ́n máa banújẹ́ ni pé Adeleke ń bọ̀ láàrin àwọn.
ìyẹn ló ṣe jẹ́ pé bí inú àwọn kan ṣe ń dùn lọ́rọ̀ náà dojúrú mọ́ àwọn míì lọ́wọ́. wọ́n kàn joyè ààrò tó fẹ̀yìntì tó ń wò ṣe ìdáná, wọ́n rí bí àdán tó doríkodò tó ń wò ṣe ẹyẹ oko gbogbo. wọ́n kàn fọwọ́ lẹ́rán wọ́n ń wòye ni o, ṣùgbọ́n ẹni tí ọ̀pá wà lọ́wọ́ ẹ̀ náà ní í da màálùú. Adégbóyèga Oyètọ́lá ló mú ọ̀rọ̀ náà gírí níwọ̀n ìgbà tí ààrẹ Tinubu sì ti fèdè fọ̀ fún un. ṣé abiyamọ ló mọwọ́ ọ̀já? ọ̀rọ̀ náà ti yé yékéyéké. ẹni bá rántí ohun tó ṣẹlẹ̀ níbi oṣù méjì sẹ́yìn nígbà tó hàn sí àwọn ọmọ APC pé Oyètọ́lá kò ní í du ipò gómìnà lọ́sùn ní 2026 tí gbogbo wọn bẹ̀rẹ̀ sí sáré jáde tí wọ́n fẹ́ kí ọ̀gá àwọn fọwọ́ sí i fáwọn kí àwọn dupò gómìnà. àmọ́ nígbàrà tí Ademola Adeleke àti ẹ̀gbọ́n ẹ̀ ti lọ sí ọ̀dọ̀ Tinubu nílé ẹ̀ ní Ìkòyí lẹ́kọ̀ọ́ ló ń gbogbo ti yí padà. kálukú rọ́rí padà ni. láti ìgbà náà ni kò ti sí ẹnìkan tó tún jáde pé òun fẹ́ du ipò gómìnà mọ́. oníkálukú wọ̀ ṣin bí ọbẹ̀ páànù ni. láti fi hàn pé nǹkan rere làwọn ń kó bọ̀ wá sínú APC àti kó sì lè yé gbogbo èèyàn pé Adeleke ń lọ bí a ti kọ̀wé ẹ̀. ọmọ wọn tó ń kọrin David Adeleke tí wọ́n ń pè ní Davido ti gbé orin kan jáde o. ó pè é ní From Umbrella to Broom. ìtumọ̀ èyí ti ṣe láti abẹ́ umbrella sídìí ìgbálẹ̀. ó ní àwọn yóò gbá gbogbo ohun tí kò bá dáa kúrò lọ́sùn, àwọn yóò sì fi nǹkan rere rọ́pò ẹ̀, ìpínlẹ̀ Ọ̀ṣun yóò sì dára sí i. nígbà tí abọ́ rẹ̀ bá sọ̀rọ̀ àwọn ẹrúnmalẹ̀ náà ló sọ ọ́ nígbà tó jẹ́ òun ló ń rí wọn lóòrèkóòrè. bí ọ̀rọ̀ Davido àti ti àbúrò bàbá rẹ̀ Ademola Adeleke ti rí nìyẹn. ẹni bá rántí dáadáa nígbà tí ọ̀rọ̀ yìí yóò bẹ̀rẹ̀ Davido ló kọ́kọ́ lọ sí ọ̀dọ̀ Tinubu o ní ọjọ́ 25 oṣù karùn-ún ọdún yìí. òun pẹ̀lú ọmọ Tinubu fúnra ẹ̀ ìyẹn Ṣèyí ni wọ́n jọ lọ. nígbà tó tún di ọjọ́ Ìṣẹ́gun Túsídéè ọjọ́ 6 oṣù kẹfà Davido tún lọ. nígbà náà ló sì mú bàbá rẹ̀ Adeleke Adeleke àti àbúrò bàbá rẹ̀ gómìnà Ademola Adeleke dání. ìyẹn ni pé ẹ̀ẹ̀mejì ni Davido rí Tinubu láàrin ọ̀sẹ̀ kan. àwọn tí wọ́n mọ bí ọ̀rọ̀ ti ń lọ wọ́n nígbàgbọ́ pé Davido àti Ṣèyí ni wọ́n parí ọ̀rọ̀ yìí o, nítorí Ṣèyí yóò ti tẹ̀ ẹ́ mọ́ bàbá rẹ̀ létí pé ohun tó jẹ́ kí Peter Obi rọ́wọ́ mú níjọ́sí kojú ti àwọn ọ̀dọ́ àwọn ọmọdé tí wọ́n tẹ̀lé lọ. bí wọ́n bá sì ń wá ẹni tó lè sáré kó àwọn ọ̀dọ́ jọ lọ́pọ̀lọpọ̀ tó jẹ́ ní gbogbo ibi tó bá wà ní àwọn ọ̀dọ́ yóò máa tẹ̀lé Davido ni o. lára ètò tí wọ́n sì ṣe náà ni pé ọ̀pọ̀ àwọn ibi tí Tinubu yóò bá ti ṣe kàmpéènì lásìkò yìí Davido yóò kọrin níbẹ̀ dáadáa, yóò sì máa pe àwọn ọ̀dọ́ láti dúró sẹ́yìn ààrẹ pẹ̀lú ìlérí pé yóò ṣe dáadáa fún gbogbo wa. ọ̀rọ̀ náà sì ti farahàn nínú àwo orin tí Davido ti sáré ṣe yìí tó ti fi hàn pé bàbá rẹ̀ kékeré ń lọ sínú APC àti pé tó bá ti dọ̀hún dáadáa tó wà ní ìpínlẹ̀ Ọ̀ṣun tẹ́lẹ̀ yóò tún jù bẹ́ẹ̀ lọ. bẹ́ẹ̀ ni nítòdodo nǹkan ìtìjú náà ni ìbá jẹ́ pé ní ìpínlẹ̀ Ọ̀ṣun níbi tí àwọn kan ń sọ pé ààrẹ fúnra ẹ̀ ti wá ni wọn ò ti ní dìbò fún un tàbí tí ẹgbẹ́ rẹ̀ kò ti ní wọlé. pẹ̀lú ìrìn àjò Adeleke yìí ṣá o ohun gbogbo yóò ṣe wẹ́kú báyìí bí ìdodo ẹ̀fọn ni. kì í ṣe Adeleke ní gómìnà àkọ́kọ́ tí yóò wọ inú APC. gómìnà Sheriff Oborevwori ti ìpínlẹ̀ Delta ti kúrò nínú PDP lọ sínú APC. ọjọ́ 23 oṣù kẹrin ọdún yìí ló kángára ẹ̀ kúrò nínú ẹgbẹ́ náà ló bá takọ́ṣọ́ wọnú APC lọ. gómìnà Umo Eno tí ìpínlẹ̀ Akwa Ibom náà kéde lọ́jọ́ àbámẹ́ta yìí Sátidé ọjọ́ 12 oṣù keje yìí pé òun ti gba ipò olórí ẹgbẹ́ òṣèlú APC ní ìpínlẹ̀ Akwa Ibom. ó ní Godswill Akpabio tí í ṣe olórí ilé ìgbìmọ̀ asòfin àgbà tó sì wá láti ìpínlẹ̀ náà ló gbé ipò náà fóun. PDP ní tẹ́lẹ̀ o ìjà ló dé lórí dòwe o ń ló bá palẹ̀ mọ́ àfi wọ̀ nínú APC. ó pẹ́ tí ọ̀rọ̀ ti Adeleke yìí náà ti ń jà rànyìnrànyìn nílẹ̀ àmọ́ gbogbo ìgbà tó bá ti jáde làwọn èèyàn Adeleke fúnra wọn nílé ìjọba yóò ní ọ̀gá àwọn ò lọ síbì kan ọ̀gá wa ò lọ síbì kan inú PDP ní eégún ẹ̀ yóò jẹ́là sí o. àfi nísinsìnyí tí ọ̀rọ̀ náà bọ́ sójú ọ̀gbagadè tí ike dàgbà tó di ńlá tí apá àbùbá kò ká mọ́ àfi ṣàpárá nìkan ṣé bí ké bá dàgbà tó apá àbùbá ò ká àfi ṣàpárá. ohun tí yóò ṣẹlẹ̀ lọ́sùn lẹ́yìn tí Adeleke bá wọ APC kò tí ì sẹ́ni tí yóò mọ̀ o. àmọ́ ẹni tá à ń gbéyàwó bọ̀ wá bá ní gbogbo wa a ò gbọ́dọ̀ máa garun torí ilé làpótí jókòó dèdí o. Ọláyíwọlá alága
ló yẹ ọ̀rọ̀ ìpínlẹ̀ Ọ̀ṣun yìí wò fún ibùdó àgbáyé fún àṣà àtìṣe Yorùbá World Center nínú ọgbà yunifásitì Ìbàdàn. Ẹ kú dédé àkókò yìí o.